À ń pè lówè, ó ń láronú. Okùn tí wọ́n dẹ fún àparò, agíléńtì mà ló mú. Àbí ṣé wàhálà ò ti wá dé fún Naira Merley báyìí? Splash FM tó jẹ́ rédíò ìlúmọ̀ọ́ká ní gbogbo ìlú Ìbàdàn ní Nàìjíríà, ó ti fi gbèdéke léta wípé wọn ò gbọdọ̀ play gbogbo nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú orin Naira Merley lórí rédíò station wọn mọ́ o. Kí ló fà á? Aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí tó gbóná girigiri lórí ikú tó pa ọ̀dọ́mọkùnrin gbajúgbajà tí wọ́n ń pè ní Ìlérí Olúwa tí gbogbo èèyàn sì mọ̀ sí Mohbad. Nínú ìwé pélébé kan tí wọ́n máa ń lẹ̀ mọ́ inú iléeṣẹ́ tí wọ́n fi ń bá àwọn òṣìṣẹ́ ní iléeṣẹ́ náà sọ̀rọ̀ ni a ti gbọ́ wípé Splash FM ti lẹ̀ mọ́ inú iléeṣẹ́ o tí wọ́n ń pè ní internal memo. Nínú ẹ̀ ni aláṣẹ iléeṣẹ́ náà ti sọ̀rọ̀ wípé gbogbo nǹkan tó bá ti ní ṣe o pẹ̀lú orin Naira Merley kò gbọdọ̀ jáde látorí rédíò àwọn mọ́. Ìdí sì ni wípé ẹnu tó ń kun Naira Merley lórí ikú àìtọ́jọ́ tó pa Mohbad ti pọ̀ jù. Wọ́n ní èyí ló fà á táwọn fi gbé ìgbésẹ̀ yìí títí di ìgbà tí àwọn ò fi kéde wípé kí wọ́n tún máa play orin náà padà. Nínú memo náà ni wọ́n sì sọ pé the memo urged staff members to exercise discretion due to the sensitive nature of Mohbad death and the criminal investigation. It stated that Naira Merley's songs are now classified as not to be broadcast on their stations until further notice, effective immediately. Èyí ò ní pé kí oníkálukú lu ọgbọ́n àtinúdá o, kí wọ́n sì máa play orin Naira Merley lórí radio station ìyẹn Splash FM ti Ìbàdàn mọ́, nítorí ikú Mohbad tó ti fi Naira Merley sínú ìgbèkùn àwọn ọlọ́pàá tí wọ́n sì ti ń wọ́ tuurutu tí wọ́n fi ọ̀rọ̀ pò ó lọ́fun yọ̀yọ̀ papọ̀ títí di ìgbà tí ìwádìí náà yóò fi parí. Wọ́n sì ní ìgbésẹ̀ yìí ó gbúdọ̀ wáyé ní kíákíá. Ṣé kìí ṣe pé ikú Mohbad máa kó Naira Merley sí yọ́ọ́yọ́ báyìí? Kí lè èrò tiyín? Ẹ fi èrò tiyín ránṣẹ́ sínú comment section fídíò yìí. Thank you. Ẹ ṣé.